lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún yìí gan ni ètò ìsìnkú Madam Felicia Àbẹ̀bí Adéṣọlá orí alábẹ̀rẹ̀ nílùú Abéòkúta wàá mú olùdókè tí ẹsẹ̀ pèlè o pàápàá níbi tí ètò ìsìn alẹ́ onígbàgbọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ ìrìn àjò màmá yìí sí ọ̀dọ̀ àṣẹ̀dá ẹ̀ ti wáyé báwo lẹ̀ tó ṣe lọ níbi tí àwọn ti sọ irúfẹ́ ayẹyẹ tí màmá gbé ìyẹn ẹ̀yà láàrin ọkùnrin máníjà eléré ńlá kan wà o Mama Oris ni àwọn èèyàn mọ̀ sí dáadáa máníjà àgbàjúmọ̀ olórin fújì ní Alhaji Abbas Àkàndé Obesere ni màmá ẹ̀ jáde láyé o ní àwọn eléré àwọn olórin pàápàá àwọn onífújì bá kẹrù sí ọkọ̀ ó di Abẹ́òkúta lẹ́lẹ́lẹ́ níbi tí wọ́n ti lọ ṣe òkú ìyá Oris bí ètò ń ṣe bẹ̀rẹ̀ lónìí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ rèé. Màmá Ìṣàn gẹ́gẹ́ bí àwa ti mọ̀ wọ́n jẹ́ ẹ̀gbọ́n sí màmá mi láti ìdílé bàbá wọn. Nígbà tá a ti kéré ni wọ́n ti ń kó wa jẹ. Màmá jẹ́ oníwà tútù onírẹ̀lẹ̀ èyí tó ṣe wípé èèyàn láti wá láti ṣe àwòkọ́ṣe wọn. Àwọn tí ó jẹ́ pé wọ́n ti ṣíwájú mi òun ni mo mọ̀ pẹ̀lú màmá pàápàá nílé wọn nìyí. Ọkọ wọn náà dádì Oríọlá ó jẹ́ èèyàn tó dára tó fẹ́ gbogbo ẹni tí ìyàwó wọn fẹ́ torí màmá mi àti màmá wọn kì í fira wọn ṣeré. Nígbà tó wà nígbẹ̀yìn táwa kéré wọ́n á ní wá lọ bá mi bá àǹtí mi àǹtí náà tún wá ká tún rọmọ wá ọmọ wọn kan tó jẹ́ olóògbé Fúnkẹ́ ó jẹ́ ẹni tí èmi àti ẹ̀ fìdọ̀ ṣọmọdé a gbé Ọlọ́run ga torí ìwà ìrẹ̀lẹ̀ kan náà yìí náà ni òun náà ní ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ohun Ọlọ́run bó gbogbo ti rí àwọn tí a sì túmọ̀ náà gbogbo wọn látòrí Bọ́sẹ̀ Jìmí gbogbo wọn pátá wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ wọn kì í fi ara wọn sílẹ̀ gbà tí Bọ́sẹ̀ ti mọ̀ pé mo wà nítòsí òun a máa pèrà tí mi nítorí pé màmá ti fi wà yìí wọ́n ti fi kọ́ wọn. Mo gbàdúrà wípé ibi tí màmá lọ iwájú tó fi sílẹ̀ á máa dára ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní díbàjẹ́ gbogbo ibi tí àwọn ọmọ náà wà pátá ọwọ́ Ọlọ́run àánú Ọlọ́run á máa bá wọn gbé. Praise the Lord. Orúkọ tèmi ni Ọlárẹ̀wájú Oríọlá. Màmá wa tí wọ́n lọ síbi tí àgbà rè wọ́n jẹ́ màmá rere. Ní inú ìdílé wa lóòótọ́ kìí ṣe àwọn ni wọ́n dẹ̀dẹ̀ lé mi lórí ṣùgbọ́n wọn ò mọ orúkọ wọn nígbà ayé wọn nígbà kan wà láyé ju ìyá Aláǹre lọ. Ìyá Aláǹre náà máa ń pè wọ́n èmi tí mò ń jẹ́ Láǹre náà mo dúró wájú gbogbo wa yìí. Wọ́n jẹ́ màmá dáadáa wọ́n kó gbogbo wa mọ́ra dáadáa wọ́n dẹ̀ tọ́ wa wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tó yè kóró nítorí pé màmá ti wà ò gbélé ṣùgbọ́n nínú ìkòkò kan ó ní gbogbo wa ti máa ń jẹun. Kò sí ẹni tó lè wọ inú ilé wa tó lè mọ ìyàtọ̀ láàárín ọmọ ìyálé àti ọmọ ìyàwó nípasẹ̀ màmá yìí. So wọ́n tọ́jú wa wọ́n ṣe ìkẹ́ wa wọ́n dúró tì wá inú wa dẹ̀ dùn nítorí pé kí ni tó bá jẹ́ pé láyé òde òní ni nǹkan tí à ń sọ yìí kọ́ ni a máa sọ nítorí pé wọ́n ní òṣàjẹ́ pé méjì obìnrin kò sí ṣùgbọ́n nígbà yẹn kò sí nǹkan tó jọ lè mọ ẹ̀mẹ̀lẹ́mẹ̀ nínú ilé wa. So wọ́n tọ́jú wa wọ́n jẹ́ ìyá dáadáa sí wa. Nígbà tí mo jáde primary school
tí mo ṣì ń wá nígbà yẹn kò ṣe irú school tá à ń lọ tó ń sọ lọ nísìnyí tí mo ṣe ń wá admission sí secondary school. Màmá wa yìí wọ́n jẹ́ oníṣòwò ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó máa ń ta oúnjẹ fáwọn ọmọ school. Èmi ni mo máa ń bá wọn lọ nígbà yẹn. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ nígbà yẹn ìyá Láńre náà máa ń pè wọ́n. Níjọ́ tí ìkan nínú wọn mọ̀ wípé kì í ṣe àwọn gangan ló dẹ̀jẹ̀ lé mi lórí oníláéláé ó ní kò sí nǹkan tó jọ onírọ́ là ń pa. So ní ọwọ́ ìfẹ́ tí wọ́n nà sí wa ni ní ọwọ́ ìfẹ́ tí wọ́n fi mú wa ni wọ́n dẹ Ọlọ́run dẹ̀ ṣe gbogbo nǹkan dẹ̀ lọ dáadáa. So mo dúpẹ́ púpọ̀ wípé màmá yìí lo iye ọdún tó ń lò nílé ayé yìí wọ́n dàgbà wọ́n dòkú wọ́n dẹ̀ jẹ oúnjẹ ọmọ títí di ọjọ́ ikú màmá. Nígbà tí ọ̀nà méjì sí wọn díẹ̀ náà fi máa ń pè pé ẹ bá mi pe Láńre wá ẹ bá mi pe Láńre wá ẹ jẹ́ kó yọjú sí mi ẹ jẹ́ kó yọjú sí mi. Ìgbà ní orí fóònù ni màá ti bá wọn sọ̀rọ̀ mọ́mí ẹ má bínú ọ̀nà ló pa á jẹ́ àmú náà ni òun ló fà á. So tí ìbá ṣe wípé bí Ọlọ́run ṣe tó ṣe rí bẹ́ẹ̀ àìmọye àbágbóyé ilé mi tó jẹ́ wípé tí irú kan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ á ti sá lọ fúnra wọn ní wára wọn mọ́. Ìfẹ́ tí wọ́n dẹ̀ fi sí wa láàárín àwa gbogbo ọmọ pátápátá òun náà la ṣe ń lòdì sí yín lónìí yìí níbí báyìí tí wọn bá tọ́ka fún ẹnikẹ́ni pé lágbájá ṣe báyìí kò sẹ́ni tó lè mọ̀ láàárín wa àjọ kóra wa papọ̀ àjọ ń ṣe náà ni. So wọ́n dẹ̀ ìgbìyànjú wọn yẹn òun ló bí gbogbo nǹkan wọ̀nyí. So mo gbà ládùúrà lágbára Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Tí mi ò bá sọ̀rọ̀ màá jẹ́ abáramọ̀rí jẹ ẹni tó bí lé mi ló sọ̀rọ̀ tán. Primary 6 lèmi tí mo dúró yìí wà nígbà tí màmá mi ti kúrò nílé. Máa ń wò táwọn èèyàn bá ní ìyá kan àjẹ́ ìkan oṣó. Tí ìyá kan bá da àwọn ọmọ ẹ̀ lẹ̀ láti primary 6 tó jọ̀wọ́ ìyálé ẹ̀ ni ọmọ wà. Ta lọ primary ta ṣe tán, a lọ secondary a ṣe tán, a lọ university a ṣe first degree a ṣe second degree nínú ilé kan náà pẹ̀lú màmá yìí. Mi ò rò wípé tó bá fẹ́ pa wá jẹ a lè ṣe gbogbo nǹkan tá a ti ṣe yìí. So mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé màmá. Gẹ́gẹ́ bí Láńre ṣe sọ, ìbáà jẹ́ pọ̀nmọ́ kan ló kù nínú ọbẹ̀, màmá make sure wípé gbogbo wa jẹun. Wọ́n á gé sí wẹ́wẹ́ débi pé á kárí. So màmá jẹ́ ẹni tí ó simple gan-an, at times to a fault. Àti báyọ̀ wí ó máa ń ní màmá lára gan-an. Màmá ò fẹ́ situation tí bàbá máa dé tó máa yọ pátí ẹ̀ tì wá pé lágbájá ṣe gbá lágbájá ṣe àwo. A dúpẹ́ púpọ̀ fún ìgbésí ayé màmá. Láńre ti sọ púpọ̀ nínú ohun tí mo fẹ́ sọ. A ò ní nǹkan míì ju pé ká máa dúpẹ́ lọ fún ìgbésí ayé màmá. Màmá gbìyànjú fún wa gan gidi. Torí ó yẹ kí ìyà yẹn jẹ wá débi wípé ayé á sú wa. Tí ìyà bá jẹ wá nílé ka gbogbo ìwé taka. Tí ìyà bá jẹ wá màmá ti sọ fún bàbá pé jákò lọ kọ́ṣẹ́ mẹ́kò. Torí ara àwọn ìyá tó ń ṣe bẹ́ẹ̀. Tí màmá ò bá dáa gbogbo encouragement tí bàbá fún wa nígbà tá à ń kàwé màmá ò ní gbà kó ṣeé ṣe. Torí wọ́n á ní àwọn ọmọ tèmi ló gbọ́dọ̀ ṣe é pé ọmọ yìí ò gbọ́ràn márùn lọ léwe bá ṣe bá ṣàwò ṣùgbọ́n irú ẹ̀ ò ṣẹlẹ̀. Tó tí kankan nu wá bá wà ní lọ́jọ́ èní
tí a ò fi oore hàn abáramọ̀ọ́rẹ́ jẹ ni wá. Àdúrà wa náà ni pé kí bàbá lókè kó bá wa tẹ́ màmá sáfẹ́fẹ́ rere. Gbogbo nǹkan tí màmá fi sílẹ̀ àti èyí tó ń mí àti èyí tí ò mí, kí Ọlọ́run Olódùmarè kó máa bá wa ṣọ́ wọn. Gbogbo wa náà tí màmá fi sílẹ̀ ká má ṣàn kú. Kí ẹlẹ́yìn má ṣíwájú pé aṣíwájú má gbẹ̀yìn. Àdúrà tí mo ní láti gbà nìyẹn. Tí ẹ bá gbà mí láyè ọ̀rọ̀ pọ̀, ṣùgbọ́n the only thing I will keep saying is that I'm very grateful to late Mama because she encouraged my dad to ensure that we are all educated. He did not discourage him from sending us to school. Just like I said, other women will have done so. So, lágbára Ọlọ́run, ìbànújẹ́ ò ní jẹ́ ti ìdílé Oríọlá. Ìrànwọ́ aláìní wá bá mi gbé. Ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀ wá bá mi gbé. Pàápàá lórí màmá wa ìyá aṣọ làbá máa ń pè wọ́n. Ohun tí mo jẹ́rìí nínú ayé màmá yẹn jẹ́ ohun tó dára púpọ̀. Nígbà tí àwa máa gbé inú ilé wọn, èmi wọnú ilé wọn, mo gbé síbẹ̀. Mo lò ọdún 11. Ohun tó yà mí lẹ́nu ni wípé kò sí ẹni tó lè mọ̀ wípé ilé yẹn tí mò ń gbé kì í ṣe ilé ẹbí mi. Wọ́n kó gbogbo àwọn ọmọ mi, ìyá aṣọ ló máa tọ́jú wọn, ìyá aṣọ ló máa wẹ̀ fún wọn. Àwọn ọmọ bàkan mi, ìyẹn ọbàkan mi, ọbàkan àwọn ọmọ mi, wọ́n wá nígbà kan wọ́n jẹ́ obìnrin. Èmi bí ọkùnrin, ìyàwó mi yẹn bí, èmi bí ọkùnrin, ìyàwó mi bí obìnrin. Nígbà tí wọ́n kó wọn dé, àwọn abẹ́rẹ́ ti yàrá kan sí, wọ́n wá sọ pé káwọn méjèèjì máa sùn. Mo bá lọ bá ìyá aṣọ, mo ní ìyá aṣọ, mi ò lè jẹ́ kí àwọn ọmọ méjì kan máa sùn torí ọmọ orogún méjì kan máa lọ ṣe nǹkan tí ò dáa. Ìyá aṣọ ní jẹ́ kó wá máa sùn ní yàrá mi. Àwọn ọmọ mi yẹn, nǹkan tó dùn mí ni wípé mo wá nọ́mbà wọn láti pè wọ́n torí pé ó yẹ kó wà níbí báyìí. Ìyá aṣọ máa bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì, ó dẹ̀ máa ní káwọn ọmọ mi yẹn sùn, àwọn ọmọbìnrin. Ìyá yìí jẹ́ onírẹ̀lẹ̀, ó jẹ́ ẹni tó kó ènìyàn mọ́ra, ó dẹ̀ gbàgbọ́ nínú Kristi. Mo gbàgbọ́ wípé lẹ́yìn ikú wọn lórúkọ Jésù kò ní jẹ́ àkúfà. Nígbà tí mo tún wá yọ lónìí tí mo rí pé wọ́n ti ṣe signboard padà wá ní Oríọlá street, inú mi dùn gan. Mo ní Jésù ṣe, lórúkọ Jésù orúkọ yẹn ò ní parun. Àmín, àmín ní orúkọ. Pé aleluya. Ẹ pé aleluya. Ọmọ ìgbàlà pé aleluya. Ẹni tó sì ló gbé oko olódùmarè lọ́gbà Jésù adọ́ra fún yóò àárọ̀ wà lọ́rùn. Wọ́n kò ní balẹ̀. Tábà lọ́ta kọ́ta tó fún ìbùnà náà gbé gbà tí ó bá olókùn ọ̀dọ̀ ọlọ́wà palẹ̀ rẹ̀ lọ. Ọlọ́wà gbé ibú lọ tà yín. Ọlọ́wà tó dì yín. Gbogbo Ọlọ́run abúyọ láyé yín. Màmá ti lọ. Màmá ti lọ. Àwa ló kù sí lọ́wọ́. Láti máa ṣe.
ẹ̀yin màmá ẹ̀yin bàbá bọ́bá ti ń pè yín nínú ìjọ St. Michael àgọ́ ọba ẹ bá dá wọn lóhùn ó yẹ kẹ́ ẹ ní nǹkan pàtàkì tí ẹ máa ṣe síbẹ̀ yẹn tí wọ́n máa fi rántí màmá láyé mo gbọ́ pé èmi jẹ́ ẹ̀dí bẹ́ẹ̀ ni mo gbọ́ pé inú ìjọ ìṣọ̀kan ni wọ́n wà ẹni bá dẹ̀ wà ní ìjọ ìṣọ̀kan tí wọ́n máa pe nǹkan tó dáa ni ìṣọ̀kan kí ìmọ̀ wá ṣọ̀kan lágbára Jésù ọlọ́wọ́ rántí yín sí rere ọlọ́wọ́ rántí yín sí rere o ọlọ́wọ́ rántí yín sí rere o ẹ rántí màmá àwọn adẹ́tún pẹ́ nípa pé ẹgbẹ́ wo ni màmá wà wọ́n ní ẹgbẹ́ ìṣọ̀kan kẹ́yìn ọmọ náà lè wà máa rántí wọn ẹ fi nǹkan kan lẹ̀ síbẹ̀ tí wọ́n máa fi rántí wọn pé màmá orí ọlá màmá bẹ̀bí orí ọlá nígbà tí wọ́n kú wọ́n ṣe nǹkan báyìí ọlọ́wọ́ á fún yín ṣe o lágbára Jésù ọlọ́wọ́ á fún yín ṣe o kò lè ti yín gbogbo ọlọ́run á bú yọ náà yé ti yín náà. àwọn ọmọ olókùú àwọn nìwọ̀nyí olùrọ́pò akíkúnmi máa ń ronú mọ́ o màmá rẹ ṣe tirẹ̀ ó lọ ó kù sọ́wọ́ rẹ láti ìjọsìn ẹni rere lọ Felicia ti lọ ìgbàgbére ó rọrùn àgbálẹ́ ó wárí máa bọ̀ Abẹ́bí ti lọ kò dágbére ó rọrùn àgbálẹ́ ó wárí máa bọ̀ Adésọlá ti lọ kò dágbére ó rọrùn àgbálẹ́ ó wárí máa bọ̀ Olújìmí máa ronú máa wò màmá rẹ ṣe tirẹ̀ ó lọ ó kù sọ́wọ́ rẹ láti ìjọsìn ẹni rere lọ Olúṣẹ́gun máa dùn kún mọ́ màmá rẹ ṣe tirẹ̀ ó lọ ó kù sọ́wọ́ rẹ láti ìjọsìn ẹni rere lọ Ọláníwájú máa ronú mọ́ o màmá yín ṣe tirẹ̀ ó lọ ó kù sọ́wọ́ rẹ láti ìjọsìn ẹni rere lọ Bọ́sẹ̀dé máa ronú mọ́ Tọ́pẹ́ máa ronú mọ́ màmá yín ṣe tirẹ̀ ó lọ ó kù sọ́wọ́ rẹ láti ìjọsìn ẹni rere lọ Jùmọ̀kẹ́ máa ronú mọ́ Bídèmí máa ronú mọ́ Ṣékẹ́ máa ronú mọ́ o màmá rẹ ṣe tirẹ̀ ó lọ ó kù sọ́wọ́ rẹ láti ìjọsìn ẹni rere lọ Felicia ti lọ kò dágbére ó rọrùn àjálẹ́ ó wárí máa bọ̀ Abẹ́bí ti lọ kò dágbére ó rọrùn àjálẹ́ ó wárí máa bọ̀. Lágbára Jésù ẹ̀mí gígùn àtàlàfíà ara ọlọ́wà fi ta wá lọ́rẹ. Tí ọkọ ìyàwó yẹn bá dé irú ìwà wo ló máa bá lọ́wọ́ ẹ̀ irú òrìn wo ló máa bá lẹ́sẹ̀ ẹ̀ irú ọ̀rọ̀ wo ló máa bá lẹ́nu ẹ̀. Lágbára Jésù ọlọ́wà fún wa níwà nífù ojú òní tí wa gbogbo àwa tá a wà ní ẹ jẹ́ ká fún wa dáadáa o ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ má jẹ́ àṣẹ bàjẹ́ o ilẹ̀ máa mọ́ ń jọ́kan o a máa kó bí ń jọ́kan bó o fẹ́ bó o kọ̀ wà lọ́njọ́ kan ẹ̀rí mama 95 ẹni pé fẹ́ pa lólóló ó kú márùn péré kan parí 100 ṣùgbọ́n àwọn náà ń gbé wọ́n ń gbé tí wọ́n bá dé ẹlẹ́gbẹ́ yẹn dé olóhùn nígbà àwọn sì fẹ́ lò 100 gbọ́n olóhùn nígbà àwọn ìdíjẹ́ ṣe ní ẹ̀tọ́ àwa náà ń jọ́ kan akíwà mọ́lẹ̀ lágbára jẹ́ ìkó ní tètè fi mọ́lẹ̀ o wọ́n ní tètè jẹba yín o ẹni tí kú bá tó pa àyàn sí ìpínlẹ̀ kan ẹ̀bà ọjẹ́bà lọ́nà ń sì jẹ́ ìjẹba ojú lè bá ojú lórí ẹni pé káwọn olókùn tẹ̀bà fún ilé mi lágbára jẹ́ ìwọ̀n ní tètè jẹba bí ẹni kíkú àtàlàfíà ara ẹlẹ́wà fi lé lọ́wọ́ gbogbo àwọn táwọn àbí ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ jẹ́ ká ronú pìwàdà ká fún wa dáadáa nítorí àkùkọ máa kọjọ́ kan lágbára Jésù ọlọ́run á fún yín ṣe o wọ́n ní Psalm 34
Psalm 34 ẹsẹ̀ ìkẹrìnlá ó ní lọ kúrò nínú ibi máa ṣe rere máa wá àlàáfíà kò sì máa nípa rẹ̀ níbi tó ń gbé yẹn máa wá àlàáfíà rẹ̀ o níbi iṣẹ́ rẹ̀ kó wá àlàáfíà nínú ìjọ Ọlọ́run kó wá àlàáfíà lọ kúrò nínú ibi kó bá yìí ṣe bí sọ́mọ́lá kejì ẹ yá lọ kó mbẹ́ o yá lọ lókù àdàlá tèmi lọ o máa palẹ̀ mọ́ ń jọ kan lágbára Jésù ẹ̀mí gbígbà àdàlàfíà Ọlọ́run fi ta wá lọ́rẹ́ o àpàdé ẹ̀fẹ̀ Jésù ìgbédé àkùnrin yàrá wa. Ọ̀yọ́ mọ́ra wa Jésù ni yóò ṣe yàrá. Wọ́n lọ́kọ̀ ní yàrá àpàdé ẹ̀fẹ̀ Jésù ìgbédé àkùnrin yàrá wa. Arákùnrin arábìnrin ṣé ìwọ náà máa wà níbẹ̀? Tí o bá máa wà lẹ́sẹ̀ Jésù, àbí kó fún wa dáadáa o, àbí kó rere dáadáa o, àbí kó pèlè dáadáa o. Ó gbàdúrà ilé ológun tí Jésù lọ pèsè sílẹ̀ kò ní bọ́mọ yín lọ́wọ́ o. Ẹ̀yin náà débẹ̀ láyọ̀ o. Ẹ̀yin jẹ́ ká ṣe dáadáa, ẹ̀yin ọmọ màmá jẹ́ ká rìn dáadáa o. Wọ́n jẹ́ ti gbọ́ pé gbogbo yín náà lẹ wà nú bẹ́ẹ̀ tẹ́ ṣe Áńgílíkà. Gbogbo ilé ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì. Lágbára Jésù, agbára ìmọ̀lẹ́ bá túbọ̀ máa fi tẹ̀síwájú Ọlọ́run fi dé yín lọ́wọ́. Ojú kò ní tì yín. Ẹ túbọ̀ dára mọ́ dáadáa. Ẹ túbọ̀ dára mọ́. Ká lè lọ ní olóko. Ká lè bá Jésù jọba. Ká lè wà lẹ́sẹ̀ Jésù. Ká jó mọ́ra, ká yọ̀ mọ́ra. A máa kúrò ní ilé ọkọ̀ màmá tí lọ́sìn yó. Màmá tí lọ́sìn. Ìdáyọ̀ lásìn. Àti palẹ̀ wọn mọ́. Ẹ̀rí gbéyàn bímọ mẹ́wàá gbó bí mẹ́ẹ̀ẹ́dógún ṣé gbéyàn bá bímọ mẹ́wàá ṣé kò yẹ kíkan kó mú kan lọ mẹ́ kó pé kó máa lábo ní fún lọ́wọ́ ó yẹ ká fún lẹ́yìn ọ̀kan náà mẹ́wàá tó bí àfún ẹni kan kó máa lábá rẹ̀ pẹ́ oúnjẹ lọ́wọ́ tó ṣeé ṣe bí nǹkan ṣe láti màmá yín lọ́sìn ẹni kan lè pé mo láì gbé màmá mi ẹ bá gbé lọ ní kòtò yẹn ẹ bá gbé sí ní yàrá mi tó ṣeé ṣe ẹni dọ̀tà ara yín yẹn lágbára Jésù ẹni fọjọ́ lọ́jọ́ lọ. Bí ìgbésẹ̀ ti láìkì ìyá tó ń bá báyìí tó tí a bá dé balẹ̀ ó tán. Ó ti tán, mo láìkì ìyá mi gan, mo láìkì bàbá mi gan, tí a bá dé balẹ̀ kò sí nǹkan kan mọ́. Lágbára Jésù ẹni gígùn àtàlàfíà láti gbádùn àwọn ọmọ wa láti ṣe Ọlọ́run pẹ́ títí Ọlọ́run fi dé wa lọ́wọ́ o. Apá kan nínú ìbéèrè tí bàbá béèrè ni máa dáhùn. Èmi kọ́ ni mo máa give vote of thanks. Ẹni ọlá ló máa give vote of thanks on behalf of ẹ̀gbọ́n mi. Ní ti program ọ̀la lágbára Ọlọ́run aago 11 àárọ̀ ni service máa bẹ̀rẹ̀. Àti gbé òkú dé church lágbára Ọlọ́run kí aago 11 tó ń lò. Ẹ jọ̀ọ́ St. Michael Anglican Church wọ́n wà time conscious. Tí aago 11 yẹn bá lù tán ọ̀bá rí wa ẹnu ìsìn la máa bá ìjọ o. Mo fi àkókò yìí rọ̀ wá pé gbogbo tó bá yẹ ká ṣe ẹ jẹ́ ká ṣe láti dé ilé Ọlọ́run kó tó di pé aago 11 lù. Lẹ́yìn ìsìn níjọ ilé ìtẹ́ ìjọ ẹgbẹ́ church níbẹ̀ ló wà. Lágbára Ọlọ́run tí ìsìn bá ti parí tá a ti ṣèdúpẹ́ àákànwọ inú cemetery láti sin màmá. Láti bẹ̀ lọ ni a ti máa lọ sí hall Edwin Hall tó wà lẹ́yìn MKO Abiola Stadium. Ibẹ̀ ni wẹ̀jẹwẹ̀mú ti máa wáyé lágbára Ọlọ́run. Màá fi àkókò yìí pé ẹni ọlá kó wá bá wa ṣe vote of thanks. Bó bá wù kó ṣe ní Yorùbá, bó wù kó ṣe ní Ìgbò, bó bá dẹ̀ wù kó ṣe ní Ìgbò.
sir. Good evening, everybody. Please permit me to speak in English. I'm so sorry. Okay, so I want to thank everybody, daddy, mommies, grandpas and grandmas for being here today. I pray that you will all live long. Amen. In the name of Jesus. Nobody will live here untimely in the name of Jesus. Amen. And we want to appreciate everybody that came from far and wide, close and near. I pray in the name of Jesus that your house, your family, you meet them in peace in the name of Jesus. And thank you so much. We appreciate your love. We appreciate everything from the very moment we heard about grandma's past. You've been with us, daddy's friends, everybody. We just want to appreciate everybody. We can't thank you enough. Even if you give material things, it's not enough to quantify everything you've done for us. So we want to appreciate everybody. Thank you, mommy. Thank you, daddy, grandpas. Thank you, the church. Thank you very much. Thank you. ètò ọ̀hún ṣe lọ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ náà ni àti mú wá sí ojú ọ̀ràn yín o. Bẹ́ẹ̀ ni wọ́n ti fi dá a lójú pé ọ̀la gan ni wọ́n yóò sin màmá níbi tí wọ́n yóò ti fi eérú fún eérú, tí wọ́n yóò ti fi erùpẹ̀ fún erùpẹ̀, tí màmá Felicia Àbẹ̀bí Oríọlá yóò lọ rèé jábọ̀ f'Èdùmàrè. Ọmọ rere ni yóò gbẹ̀yìn gbogbo wa o. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí wa.